Ìwé ìyìnrere ti Jòhánù orí 11. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Kárakúnrin ọkàn ìdùbúlẹ̀ àìsàn Lásárù ará Bẹ́tánì rèmṣẹ́ kúlù Máríà àti Mátà òmòrè rẹ̀. Máríà náà bí ọ́nìrè fi òróró kunra ku Jésù Olódùmarè kó dẹ̀ tó fún oró rẹ̀ nù ẹsẹ̀ Jésù. Òmòrè rẹ̀ rí Lásárù jẹ́ ìyẹn ọ́nìrè mṣòjòjò kí wọ́n mòrè Lásárù kí wọ́n ìránṣẹ́ sí Jésù ọ̀fọ̀ Olódùmarè ìwòran ọ́nìrò fẹ́ràn máa mṣòjòjò náà dé di Jésù dẹ́ gbọ́ ó ìwé ọ̀fọ̀n òjòjò yìí èèṣì sí ikú ṣùgbọ́n rí ògo Ọlọ́run Olódùmarè rọ̀ǹgà kálẹ̀ yẹn ọmọ Ọlọ́run Olódùmarè nógo nípasẹ̀ rẹ̀. Jésù fẹ́ràn Mátà àtòmòrè rẹ̀ àti Lásárù. Júdánẹ̀ náà dẹ́rì Jésù dẹ́ ti gbúrò ọ̀fọ̀ òjòjò ń ṣe Lásárù. Kí Jésù ìtúbọ̀ rodo ìbíràn ní ọjọ́ méjì. Núdẹ̀yìn ọjọ́ méjì kí Jésù ìwíran ọmọ ẹ̀yìn rẹ̀ ọ̀fọ̀. Ẹ jẹ́ ká dẹ̀yìn lọ sí Jùdíà. Ọmọ ẹ̀yìn rẹ̀ ìwí wọn ọ̀fọ̀. Rábì náà ìpẹ́ ìmárí ọmọ Júù ń wá bọ́n tí máa jògbò rẹ̀. Ó tó má dẹ̀yìn síbẹ̀ dán. Kí Jésù ìdámọ́nù ń ọ̀fọ̀. Wákàtí 12 lè wà nínú ọ̀sán. Ọ̀nìkan níbà rẹ̀ lé ọ̀sán. Ẹnì fẹsẹ̀ gùn. Júdà ọ̀fọ̀ orí ìmọ̀lẹ̀ ayé. Àmọ̀ṣá ọ̀nìkan níbà rẹ̀ nà gànjọ́ òru. Ó di dandan kó fẹsẹ̀ gùn. Júdà ọ̀fọ̀ èsì òòyẹ̀ nínú rẹ̀. Èsì èrí Jésù fọ̀. Núdẹ̀yìn náà kò ìwé wọn ọ̀fọ̀. Lásárù olùkọ́ ẹni ó ti sùn. Àmọ̀ṣá èmi lọ́nà ìkínlẹ̀ rùn palẹ̀. Ọmọ ẹ̀yìn Jésù ìfèsì rí Jésù ọ̀fọ̀. Olódùmarè ó sí ọ̀fọ̀ sí Lásárù sùn. Ń yẹn sàn. Àmọ̀ṣá Jésù ń gbé wọn nípa tí ó papòdà Lásárù. Ṣùgbọ́n wọn sì kífọ́ tí Jésù ń gbé wọn ọ̀fọ̀ Lásárù sùn. Náà dẹ́nẹ́rì Jésù dẹ́ gbé wọn gbangba ọ̀fọ̀. Lásárù ti papòdà ó ti ta tẹ́rù nípa. Lè ṣe kẹrì èmi yọ Júdà ọ̀fọ̀ èmi sì níbẹ̀ kẹ́mi lé gbàgbọ́ àmọ̀ṣá ẹ jẹ́ ká máa lọ́sọ̀dọ̀ rẹ̀ náà ìtọ́mọ́sí ọ̀nìrà tún pè ní dídí mú òye rán ọmọ ẹ̀yìn ẹgbẹ̀rẹ̀ ọ̀fọ̀ ẹ jẹ́ ká anẹ́ lọ pẹ̀lú ká anẹ́ lè papòdà pẹ̀lú rẹ̀. Júdánẹ̀ náà dé rí Jésù dẹ fù bẹ́ẹ̀ òye rí ọ̀fọ̀ àti tẹ Lásárù sínú bojì lọ́jọ́ mẹ́rin oúnjẹ Bẹ́tánì súnmọ́ Jerúsálẹ́mù ní òrìn ọlọ́ngì mẹ́ẹ̀ẹ́dógún ọ̀pọ̀ nínú àwọn Júù wá sọ́dọ̀ Mátà àti Máríà láti tù nínú Júdà arákùnrin rẹ̀ rè papòdà. Júdánẹ̀ náà dé rí Mátà dẹ́ gbúrò ọ̀fọ̀ Jésù ti wá náà rọ̀wọ́ tó o ìpalẹ̀ láti lápàdé rẹ̀ ṣùgbọ́n Máríà òyìn kálẹ̀ sínú lé. náà dẹ́nẹ́rì Mátà dẹ́ wìrí Jésù ọ̀fọ̀ Olódùmarè ìbàjẹ́ ọ̀fọ̀ wọ̀ tí wàá ṣáájú àkókò yìí ó mórè mi ibà má ti papòdà àmọ̀ṣá nùsẹ̀yìn èmi mọ́ ọ̀fọ̀ orunkunrun rú ọ̀bá béèrè lọ́wọ́ Ọlọ́run Olódùmarè àfúrẹ́ bí Jésù ìwé wọn ọ̀fọ̀ arákùnrin rẹ̀ ó má jíǹde bí Mátà ìfèsì bí Jésù ọ̀fọ̀ ọmọ ọ̀fọ̀ ó mórè mi má palẹ̀ ní àjíǹde nùkẹyìn ọjọ́ bí Jésù ìwírí Mátà ọ̀fọ̀ èmi rí àjíǹde àti uyè ọ̀nìkan bàbá náà yìí bá dẹ́gbà mi gbọ́ ẹni kùnà ìlàyé tó gbàgbọ́ dán o ìfèsì ọ̀fọ̀ bẹ́ẹ̀ ni Olódùmarè èmi gbàgbọ́ ọ̀fọ̀ wọ́rí Kristi náà ọmọ Ọlọ́run Olódùmarè ọ̀nìrè ń bọ̀ wá sáyé náà dérí Mátà dẹ́wì ọ̀rọ̀ ìtàn o ìṣẹ́ṣẹ́ rẹ̀ láti la pé Máríà òmòrè rẹ̀ sẹ́yìn ọ̀fọ̀ olùkọ́ni ti bọ̀ o dẹ̀ ń pẹ̀ àfúyáwú rí Máríà palẹ̀ ń gbọ́ ọ̀fọ̀ Jésù ti bọ̀ o ìtara ṣàṣàwà sọ́dọ̀ rẹ̀ náà dẹ́rà ń wí Jésù sì wọ̀nù ìlú ṣùgbọ́n sí rodo síbírí Mátà ti wá pàdé rẹ̀ Júdánẹ̀ ọmọ Júù rẹ̀ bá nọ́dọ̀ Máríà nínú ọ̀dẹ̀dẹ̀ rèmí tù nínú náà dẹ́ran rí ọ̀fọ̀ Máríà fújalẹ̀ yàwó ó dẹ́ tẹsẹ̀ mọ́rin ọ̀hún náà ìṣúre tẹ́lẹ̀ nítorí ọ̀fọ̀ sọ́ọ̀sì kìfọ̀ Máríà ń lọ sí búbójì náà tẹ Lásárù sí nátúlákè náà dẹ́rì Máríà dẹ́ fún bírí Jésù ní ó dẹ́rì ó ewolẹ̀ nẹ́bàá ẹsẹ̀ Jésù ó ewé wọn ọ̀fọ̀ Olódùmarè ubàjẹ́ ọ̀fọ̀ uwọ̀ ti tara ṣàṣàwà síbi ó mórè mi ibà má ti ta tẹ́rù nípa ǹjẹ́ náà dẹ́rì Jésù dẹ́rì orí bòǹtìmíkè àti ọmọ Júù rè tẹ́lẹ̀ nẹ́yìn ọ̀hún náà mi ké pẹ̀lú bí Jésù ìkérora nọkàn rẹ̀ nítorí ọ̀fọ̀ onú rẹ̀ bọ̀jẹ̀ ó ewé ọ̀fọ̀ òró obi sẹ́ gòkù nẹ́sì wọ́n ewé wọn ọ̀fọ̀ Olódùmarè wáwò bí Jésù yìí ké náà dẹ́ran Júù dẹ́rì ọ̀fọ̀ Jésù mi ké wọ́n ewé ọ̀fọ̀ èèpà ẹ wo bóun ti fẹ́ràn rẹ̀ tó àwọn ọkàn nínú àwọn Júù wọ́n efèsì ọ̀fọ̀ ọkùnrin ẹ̀ ọ́nẹ́rẹ̀ la ojú afọ́jú dídẹ̀ ṣe kó ń lè sàó parẹ́ láti rí ọ̀fọ̀ Lásárù èèpàkòdà náà dẹ́nẹ́rì Jésù dẹ̀tún èrora nínú rẹ̀ ó wá sí ubojì níbọn gbé tẹ Lásárù ọ́nẹ́rẹ̀ èèpàkòdà sí rè ṣé kẹ̀dẹ̀rẹ̀ wọ́n ti fi ogbò rè gborin ọkàn wọ́n ti fi di ẹrun bojì náà bí Jésù ìwé wọn ọ̀fọ̀ ẹgbẹ́ ògbòrè gborin Èkó kí Mátà arábìnrin Lásárù ọ̀nìrè papòdà ẹ̀ ó ìwírí Jésù ọ̀fọ̀ Olódùmarè ó tì mí síyàn nítorí ọ̀fọ̀ ó ti péjọ mẹ́rin rùn ti papòdà kí Jésù ìwé wọn ọ̀fọ̀ èmi ti wí rẹ́ ọ̀fọ̀ kú ọ̀bá gbàgbọ́ kú àárí ògo Ọlọ́run Olódùmarè náà dénẹ̀ randẹ́gbẹ́ ògbòrè gborin Èkó lẹ́rún ọ̀nà rà gbé Lásárù rè dẹ́ papòdà ìṣì kí Jésù ìgbójú rẹ̀ sókè ó ìwé ọ̀fọ̀ bá mi mo dúpẹ́ náà rẹ̀ ọ̀fọ̀ ó wọ̀ ń gbóhùn rè mi èmi dẹ́ mọ̀fọ̀ ó wà á máa gbọ́ tèmi nátùgbàdégbà àmọ̀ṣá
àmọ̀ṣá túdà ọjọ́ ònìyàn rè ròdò yìí rí mo ṣe wí ọ̀fọ̀ wọ́n lé gbàgbọ́ ọ̀fọ̀ wọ́n rè rán mínú ṣẹ náà dé rí jésù dẹ́ wí ọ̀rọ̀ ìtàn ó kígbe ní òun rárá ọ̀fọ̀ lásàrù jalẹ́wà níbẹ̀ àfúlọ́gán ọ́nìrè kú náà ó jalẹ́wà rè ṣẹ́kẹ̀dẹ̀rẹ̀ àti fún ẹ̀wù òkú àti fún dènàwọ́ àtẹ̀sẹ̀ wọ́n tún ti fún gèlè wọ́n ti fún di ojú rẹ̀ kí jésù ìwé wọn ọ̀fọ̀ ẹ̀tú ẹ̀jẹ̀ kó máa lọ. danẹ́rì ọkọ̀ wọn jù èèwà sọ́dọ̀ maria èèdè fojú gan ní irun rí jésù ṣe wọ́n yí gbàgbọ́ ṣùgbọ́n àwọn lómùrẹ̀ nínú wọn kọ́ ìtọ́ wọn farisi lọ láti lágbé wọn dédé irun rí jésù ṣe. awúyáwú rí ọmọ lórí àlùfáà àti ọmọ farisi wọ́n yí pé ìgbìmọ̀jọ wọ́n ẹgbẹ́ ọ̀fọ̀ káwá tùmúròdò ń ṣe kẹ̀ nítorí ọmọkùnrin yìí ó ń ṣe ogunlọ́gọ̀ oṣẹ́ àmì àtúnṣe ìyanu káàyìn inú dédé ònìyàn lè má gbàgbọ́ o lè ṣe kẹ̀dẹ̀rí ọ̀wọ́n ará róòmù tọ́yìn má ba láti gba ulẹ̀ àtòrílẹ̀-èdè ẹni pẹ̀lú ṣùgbọ́n kéfà ọkàn nínú wọn ọ̀nẹ́rẹ̀mṣẹ́ olórí àlùfáà náà dénẹ̀ ewé wọn ọ̀fọ̀ ẹ̀mẹ́mùrúnkúrún pẹ̀pẹ̀ bá kẹ̀dẹ̀rẹ̀ mẹ́dẹ̀rọ̀nù jinlẹ̀ ọ̀fọ̀ ó ṣàǹfààní rẹ ní kí ọ̀nà kan kò kú ìdédé ònìyàn ìdédé orílẹ̀-èdè wọn má ba ṣe gbé èsì tún da ara rẹ̀ rùn ṣe wí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n bóun ti jẹ́ olórí àlùfáà náà dénẹ̀ ó ń sàsọ tẹ́lẹ̀ ọ̀fọ̀ jésù má kú rí ìdédé orílẹ̀-èdè náà èsì rí orílẹ̀-èdè israẹli nìkan ṣoṣo ṣùgbọ́n kò lè kó dédé àwọn ọmọ ọlọ́run olódùmarè lè ti tu yí lẹ́ka kò lè kó wọn jọ nọ́kan ṣoṣo ṣùdánẹ̀ látujọ́ náà lọ wọn ti ń gbìmọ̀ lù wọn ṣe máa gbẹ̀mí nẹ́rùn jésù ṣùdánẹ̀ jésù kọ̀ láti rìn ní gbangba láàrin àwọn jù ṣùgbọ́n òyìn bẹ̀nù pé lọ́sùgbèrèkọ ọkàn lè sún má gijù tí ó lo ọkàn rẹ̀ gborin ra ń pè ní efremu níbẹ̀rùn ń dẹ́rọ́dọ́ sí tó ń tán ọmọ ẹ̀yìn rẹ̀ àjọ orí kọjá àwọn jù níyẹn tí súnmẹ́tìlé ọ̀pọ̀lọpọ̀ látùgbèrèkọ déédé gòkè wá ti jerusalemu dájú rẹ̀ kọjá láti ya ara wọn sí mímọ́ náà dé náírà dẹ̀ ń wá jésù wọ́n ì máa wé láàrin ara wọn bọ́n tí rodo ní tẹ́ḿpìlì ọ̀fọ̀ ẹ̀ ti rò sí fọ ọmọkùnrin ẹran pè ní jésù yìí tó máa wá sájọ ìyàbẹ ní wa dán ǹjẹ́ ọ̀wọ́n lórí àlùfáà àtọwọn farisi ọ̀yẹn ti fàṣẹ sóde ọ̀fọ̀ kọ́nikọ́ni bá mú òró obìnrin jésù ní ó sá fún ọrẹ ọ̀hún lé nàwọ̀ gan ọlọ́run olódùmarè ó bùsì gbígbọ́ àti kíká ọ̀rọ̀ rẹ̀ àmín. bíbélì dùn ká lédè ìjẹ̀bú pẹ̀lú olúṣẹ́gun ládégbùwà.